A dúpẹ́ lọ́wọ́ ọba àláọ̀rà bí ọba òní, ọba àná, ọba ọ̀la, ọba ọjọ́ gbogbo, ọlọ́run ọba tó jẹ́ kí èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ sCitytv network kájọ máa bẹ. Èmi náà ni ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ yín, ọmọọba Akọ́láwọlé Orípéye. Lórí ètò àjọrò láwà nílé iṣẹ́ sCitytv network. Dẹ̀ mọ̀ wípé kì í ṣèmi nìkan ni mò ń ṣe atukọ̀ ètò. Èmi àti ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi, olùbárìn mi lájọ wà lórí ètò léni. Ẹ wò, ẹ má jẹ́ ń dènà pẹ̀lú, ẹ jẹ́ kí ẹnì kejì mi kó gbóhùn sókè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run. Àfidésílẹ̀ ètò lónìí. Bí àwọn àgbà ṣe máa ń sọ, ojúmọ́ kan kì í mọ́ kí bàdùn má gbáre tiẹ̀. Bẹ́ẹ̀ sì ni ojúmọ́ kan kì í mọ́ kí àkùtàn kó má gbáre tiẹ̀. Kò sì bí ọmọ aráyé ṣe lè kórìíra àkìtàn tó, wọ́n sì máa fún lọ́rẹ tiẹ̀ lójoojúmọ́ náà ni. Àti dé sórí ètò àjọrò, orúkọ tèmi náà ni ọba Adédọlá máa wó lọ́wọ́. Èmi náà ti dé sórí ètò bí akẹgbẹ́ mi ṣe dé sórí ètò. Ọmọ bá ti wà lórí ìkàlẹ̀, ọba náà wà lórí ìkàlẹ̀. Lórí ètò àjọrò ètò làjọrò. Ẹ máa bá a ká lọ. Kí la fẹ́ gbéyẹ̀wò lónìí? Nípa awuyewuye tó ń lọ ní ilẹ̀ káàárọ̀ òjìrè náà ni. Ó ṣe ni ní kàyéfì púpọ̀. Ṣé ọ̀rọ̀ káàárọ̀ òjìrè lè tán bí? Kò lè tán. A ṣáà máa rí nǹkan yọ. A máa rí nǹkan yọ. Nítorí bá a ṣe fẹ́ kí nǹkan dáa tó, náà la máa rí àwọn kùdìẹ̀kudiẹ. Bẹ́ẹ̀ náà la máa rí àwọn tí ò fẹ́ràn káàárọ̀ òjìrè dénú. Bẹ́ẹ̀ ni. Àwọn ló sì pọ̀ jù láàrin wa. Ìyàlẹ́nu ló tiẹ̀ jẹ́ wípé ẹni tí ò yẹ ká bá nídìí ìbàjẹ́ ìlà bá ń bẹ̀. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ọba. Ṣé mọ̀ pé ó máa jẹ́ ìyàlẹ́nu? Ìdí tó dẹ̀ bá fi jẹ́ ìyàlẹ́nu ni wípé ipò àfihàn ní sọ́ba àfihàn ní sọ́ba kì í ṣe ọwọ́ Ifá mọ́, ọwọ́ òṣèlú ni. Kàsà. Kì í ṣe ọwọ́ Ifá mọ́, ọwọ́ òṣèlú ni. Olóṣèlú ló ń gbé wọn síbẹ̀ nítorí pé wọ́n fẹ́ lò wọ́n fún ètò ìdìbò. Abẹ́rẹ́. So nǹkan tí olóṣèlú bá ti sọ làwọn ọba máa ṣe. Láyé ìgbà kan àwọn ọba ò kì í fòdò láti lọ síbi kankan. Ó ṣèwọ̀. Ààfin láti máa bá wọn. Lónìí àwọn ọba wa ti ń lọ Amẹ́ríkà, wọ́n ti lọ Índíànù, wọ́n ti ń kú olùwọ̀, wọ́n ti ń wá sẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. Àbẹ́ máa rí ọba. So kò sí méjọ àwọn tó ń tà ń pè lọ́ba yìí. Wọn ò fẹ́ràn àṣà àtìṣe wa dénú torí báwọn olóṣèlú ló gbé wọn síbẹ̀. Olóṣèlú dẹ̀ máa tako àṣà àtìṣe ni. Ámbélé ń ta ṣé wọ́n tiẹ̀ fẹ́ràn aráàlú? Ámbélé ń ta ṣe àṣà àtìṣe. Kí là ń sọ lórí ètò lẹ́ni? Ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tí a gba ìpè. Gbogbo ẹ̀yin aráalé, ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún wa o. Nígbà tí a gba ìpè wípé ọba kan nílẹ̀ káàárọ̀ òjìrè ó fẹ́ kí tí ẹ ṣe kó fẹ́ ó ti yàn láti fi Fúlàní jẹ balógun àti baálẹ̀ ibìkan nílẹ̀ Saki, nílẹ̀ káàárọ̀ òjìrè, nílẹ̀ Saki ní ṣóṣe gbọ́. Nígbà tí ẹ̀míà ilẹ̀ Haúsá tó yọ odidi ọba méje ilẹ̀ Yorùbá kúrò nílẹ̀ Haúsá wọn. Èèyàn kan wá ìjọ ẹ̀jẹ̀ wá wò wọ́n. Àná ni ìròyìn tẹ̀ wá lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wípé ọba Saki pé wọ́n fẹ́ fi àwọn méjì Fúlàní kan joyè nílẹ̀ Saki. Ṣùgbọ́n ó fẹ́ fún àwọn Fúlàní ní oyè ńlá méjì. Balógun ó máa rí bẹ́ẹ̀ ọmọọba. Tàbádé ká tú díẹ̀ lọ sọ́tún, ká tú díẹ̀ lọ sósì. Àwọn alágbára ilẹ̀ Haúsá kan ti gbé owó fún ọba Saki ni. Abẹ́rẹ́. Nítorí pé wọ́n fẹ́ kí àwọn Fúlàní kí wọ́n sọ̀ráùndì gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè, kọ́ yípo, kọ́ dẹ̀ wà nípò agbára àti ipò àṣẹ. Àáfàá jóná ẹ̀ béèrè irun gbọ̀n. Kí ni yóò kọ̀ọ̀kan ran náà? Wọ́n nífẹ̀ẹ́ aráàlú.
ambele ń tà sí àwọn ọ̀dọ́ gbogbo nǹkan bí gbogbo nǹkan jẹ́ tiwọn ni bí gbogbo nǹkan lé ayé jẹ́ tiwọn ni bó ṣe wà lára olóṣèlú náà ló wà lára àwọn ọba. Awáyé má lọ ni aṣáàjẹyà ìwé mímọ́ gan sọ ó ní wọ́n ń kó ọrọ̀ jọ wọn sì mẹ́ni tí ó lò ó aṣiwèrè ni wọ́n. ẹ má bínú ẹ̀yin ọba tẹ́ ẹ dára nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ibi tẹ́ tiẹ̀ wá gbọ́rọ̀ lọ igan tiẹ̀ wá dáa. a ṣáà mọ àwọn ọba kan tó yẹ pé wọ́n fẹ́ràn aráàlú wọ́n fẹ́ràn ìlú wọn wọ́n fẹ́ràn ẹbí wọ́n fẹ́ràn ará. bẹ́ẹ̀ni. tí wọn ò dẹ̀ ṣe kọjá ààyè wọn. bẹ́ẹ̀ni. wọn ò mú àtọ̀húnrìnwá kan wá fi joyè. nǹkan tó dùn mí jù tó dẹ̀ kọ́ mi lómi jù ni pé àwọn ẹ̀mí ilẹ̀ Haúsá ó yọ ọmọ Yorùbá méje tó jọba nílẹ̀ Haúsá ó yọ wọn kúrò lánàá òde yìí ìwọ wọn tún lórí ẹ̀sọ́ pé ó fẹ́ fi Fúlàní jọba lánàá òde kan náà. abẹ́rẹ́ wípé ẹnu mi ò gbà ṣùgbọ́n ẹnu mi tún gba ìwọ̀nba díẹ̀ torí ọmọ ọba lèmi ọmọ náà kó sáfẹ́rẹ́ díẹ̀ sí ọpọlọ. no ọba ló ń bọ́ bá sọ̀rọ̀. ọba ní. sọ ọgbọ́dọ̀ sọ. àwọn Yorùbá àwọn àgbà tó ṣe bí ìlẹ́nu àwọn àgbà wọ́n ní sàn láàrin ajé lóhun ní pẹ́ ọ̀rọ̀. tá a bá sọ wípé àwọn àmìsọ àwọn òótọ́ ọ̀rọ̀ kan nítorí pé àwọn kan jẹ́ ọba àtàwọn kan jẹ́ kínní ìgbà wo lòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ tó dínkù láàrin ìjọ láàrin ẹ̀sìn náà ló fà á tí àwọn nǹkan kan fi ìgbà táwọn olóṣèlú bá ti ń gbé nǹkan lọ fún àwọn ọba tó ń gbé nǹkan lọ fún àwọn adarí ẹ̀sìn àwọn pásítọ̀ àwọn àáfàá kí ló kù ta ló fẹ́ sòótọ́ ọ̀rọ̀. irọ́ làwọn irọ́ máa bọ́ bẹ̀. àwa ń sin irọ́ kiri. irọ́ ń parọ́ fún ọ ni. àsọ irọ́ dẹ̀sì. irọ́ dẹ̀sì rẹ̀ ní tòótọ́. ọba Adédọlámú. kí tiẹ̀ lórúkọ ọba tá à ń sọ yìí. òun náà mo tiẹ̀ fẹ́ pè jáde kábíyèsí ilẹ̀ Saki ọba of Saki Khalid Oyeniyi Ọlábísí apèyí jáde. ọba Khalid Oyeniyi Ọlábísí wọ́n ní ẹ̀yin rẹ̀ fi Fúlàní méjì. àfàìmọ̀ kó má tẹ̀ ti gbé adé lé. ọba wa sọ̀rọ̀ èdè rú. àbí o. ọbẹ̀ lábẹ́ àtọ̀wọ́rì bá. kí a ṣe ní gbọ́. nígbà tí wọ́n bá ń jọba tí wọ́n bá ń jọba sọ pé wọ́n jẹba lógun nílẹ̀ Yorùbá lé àwọn kan lórí. bá a ṣe gbọ́ngbà yẹn pé ní ààfin ọba kan náà nílẹ̀ Yorùbá wọ́n fi Fúlàní náà joyè náà nìyẹn. ṣebí ọba tá à ń sọ yìí náà ẹ wo gbogbo ara ló gbẹnu mi ọba tá à ń sọ yìí náà ló lo kítẹ̀ ló kọ bùrátà yìí ló fi joyè ní Saki yìí náà ọba yìí náà ni àwọn ọba ọmọbìnrin gbogbo ọba àwọn ọba kan dẹ̀kẹ̀rẹ́ wọ́n mọ̀ òun tọ́ mo rí wọn ò lè pè é sí. wọn ò ní lè pè é. kí nìdí o. nítorí pé tá a bá kó gbogbo ọba ẹwẹ ẹjẹ àsòótọ́ ọ̀rọ̀ tá a bá kó gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá jọ agbára káká láàfin rí márùn tó dìjọ lórí àṣà àti ìṣe ilẹ̀ wa. ẹ rí sọ àwọn bíi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn bíi bàbá wa Alákẹ́tù. àwọn kan wà tó jẹ́ pé olóṣèlú ń gbówó fún wọn bàbá àṣàlẹ̀ wọn tó yọ̀wọ̀ síbẹ̀ olóṣèlú ni wọ́n. bẹ́ẹ̀ni. so wọn ò ní sòótọ́ ọ̀rọ̀. ọba ẹ ti parí ọ̀rọ̀ ẹ ti rí tán kí tiẹ̀ lórúkọ ọba náà ti ẹni tí wọ́n fi fi joyè yìí náà a gbọ́ wípé wọ́n fi Alhaji Ṣèyídù Àyìnlá Àyùbá. ẹgbẹ́ bá yìí láti wà ńbẹ̀ wọ́n ti rò sọ́mọ Yorùbá ni. wọ́n fún lóko Yorùbá. agbọ́ lára politics náà ni. ó bí sí ibi ibẹ̀ ló bí sí. politics ni. Àyìnlá ó ní wọ́n fi jẹ baálẹ̀ àgbà. baálẹ̀ àgbà. bóyá àgbà ni àbí àgbà. baálẹ̀ àgbà. ó fi jẹ oyè baálẹ̀ àgbà. baálẹ̀ àgbà. Fúlàní. Saki ọba Saki. ẹ gbọ́ kí ni ọba Saki rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. tó máa tún wọ́n ní ọbẹ̀ dùn ní ọbẹ̀ jẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ ọbẹ̀ ìyá. nǹkan tí Yorùbá túmọ̀ sí ni wípé ó fẹ́ bu nǹkan sọ́bẹ̀ ó ti ṣí ọbẹ̀ yẹn ó wá rí mo fẹ́ dà ó wá rí nǹkan nínú ọbẹ̀ kí ni ó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ kò sí tó fi wá ru sọ́wọ́ tó fi wá ru ọwọ́ ni. ó ṣe yé mi báyìí. tó fi wá ru ọwọ́ ni
àmọ́ nǹkan tí ó lè sọ pé òun rí tó wá fẹ́ lóun fẹ́ fi Fúlàní jọba. a ti ẹ̀ gbọ́ wípé àwọn ọmọ ọ̀dọ́ ti ìlú Saki ó lọ fi ẹ̀hónú hàn ní àná wípé kí wọ́n má dánwò. wọ́n sọ pé wọ́n ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀. ó sọ wípé ọmọ Yorùbá ní pé kì í ṣe ọmọ Fúlàní. ṣé kábíyèsí fẹ́ mọ̀ tó àwọn ọmọ ọ̀dọ́ ni? ẹsẹ̀ fẹ́ mọ̀ tó wa ni. ṣùgbọ́n lánàá nígbà tí wọ́n lọ fi ẹ̀hónú hàn fún kábíyèsí rán àwọn òjíṣẹ́ fún àwọn agbófinró ìyẹn tí wọ́n pè ní sójà. wọ́n na àwọn ọ̀dọ́ yìí anọkì. àwọn náà wọ́n àná sáré. lánàá òde òní. àná náà ni November 10. bẹ́ẹ̀ ni 2022. àná November 10 ni. ẹjọ́ torí Ọlọ́run ṣé ohun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ náà rèé o ní October 2020 tí àwọn sójà pààyàn ní Lekki toll gate. ẹjọ́ ṣé sójà ọlọ́pàá iṣẹ́ ọ̀tá aráàlú ni wọ́n ní àbọ̀rẹ̀ aráàlú gẹ́gẹ́ bó ṣe máa ń sọ. nígbà táwọn èèyàn lọ sí tọ́lọ̀ ṣe fẹ̀hónú hàn tí ọba kọ́dẹ̀ lórí láyà tó wá sọ wípé àfikún náà wọ́n báṣubàṣu tí ẹ̀mí kan bá gbọ́ wọ́n á ní kò ṣá wọn. ó náà wọ́n àná sáré. because nínú òfin jẹ́ ká mọ̀ wípé ìfẹ̀hónú ọ̀tọ̀ bá ti ń ṣe tí ò sí ohun ìjà tí ò sí ohun olóró ń bẹ̀ ọlọ́pàá àtìyà wọ́n gbọ́dọ̀ protect kó dáàbò bo àwọn tó ṣèfẹ̀hónú hàn ni. bẹ́ẹ̀ ni bọ̀tọ́ bá ti ní bọ́ wọ́n yìnbọn ọ̀wọ́ yìnbọn ló fi ní pé nǹkan tí ọba of Saki tó wá rí lọ́bẹ̀ tó fi wá owó bó ti sọ lẹ́ẹ̀kan sí kò yé mi. ó jọba lórí aráàlú ni aráàlú dẹ̀ ní wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé àwọn fẹ́ kí ní àdàwọ̀ òfẹ́. gbogbo ẹ̀ ó kàn yà mí lẹ́nu ìgbà tí mo rí gbogbo àwọn nǹkan ìdọ̀tí tó yẹ ká máa rí lọ́wọ́ àwọn àdọ́ tá à ń rí lọ́wọ́ àwọn àgbàlá. no nǹkan tó mọ̀ ni wípé nǹkan tó yóò bá ní èèyàn ò lè fún yàn. nǹkan tó yóò bá ní kò lè fún yàn. kò ṣe bí àrífín mo fẹ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ máa fi ọgbọ́n bá mi lọ. àgbọ́yé. ẹ wo tí lè mọ nǹkan téèyàn jẹ́ tágbára ò bá tí ì dọ̀wọ́ rẹ̀. kí n fi kí ọ̀rọ̀ yín lẹ́yìn kó tó ṣe bí òwe bó tiẹ̀ ṣe lè pọ̀ tó nínú ilé àárín ọmọ àlè. ẹjọ́ àsọ̀kan mi. torí àwọn nǹkan tí wọ́n lè ṣe nǹkan tí mo fẹ́ ká mọ̀ rèé o ètò òṣèlú mọ̀ fún ọdún 2023 adẹ̀mọ̀dájú wípé Haúsá gbèrò tiẹ̀ Ìgbò gbèrò tiẹ̀ Yorùbá gbèrò tiẹ̀ gbogbo olóde ní àwọn ọba tó sọ̀pọ̀tì wọn. hold on then dábòjú mi. à ń sopọ̀ mọ́ ètò òṣèlú ni. gbogbo wọn ló dẹ̀ ní àwọn ọba tó sọ̀pọ̀tì wọn. àwọn ọba tó ní sọ̀pọ̀tì wọn rèé wọ́n fẹ́ mú àwọn tó máa jẹ́ aláṣẹ tó máa lágbára wọ́n fẹ́ fi wọ́n sípò sí kó tó di ìgbà ìbò. tí ìgbà ìbò bá wá dé wọ́n lè lo agbára tó ti fi sí wọn lọ́wọ́ yẹn lé lórí. kíra ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé tí mo dẹ̀ kájọ wò ó ní. Fúlàní tó fi síbẹ̀ kò ní ṣiṣẹ́ tako Àtíkù. kàṣà ọ̀rọ̀ yìí jẹ́ yé mi ní àní ká fi wọ́n sí ìlú kọ̀ọ̀kan. ìlú kọ̀ọ̀kan ni a lè lọ máa ṣalamí. wọ́n lọ máa ṣalamí. àádẹ́tù lè lọ máa rán wọn. bẹ́ẹ̀ ni òun mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó lójú ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ifá ló mú kì í ṣe ètò ìṣèlú. nǹkan tí ètò
àwọn ara wa tó fi mẹ́hẹ̀ jù nígbà tí chairman alága àbílẹ̀ lásánlàsàn tó lè jọba kúrò lórí ìtẹ́. abẹ́rẹ́ wípé èpè ti ẹ má jẹ́ agbẹ́nu lọ sí. ẹ wo ẹyẹ yọ̀nà nú ẹ̀ àwọn Yorùbá ní sàgàtà párábàlàgbàlagbà ń sítọ́ títọ́ bá sí yín láyìí jù ó ti lọ́wọ́ kan àìsàn nú ni. àbí o àsìkò rèé kí gbogbo àwọn ọba náà dìde kán jà fẹ́tọ̀ọ́ àwọn ọba dáadáa ni o ṣe àwọn ọba. ọmọọba ohun tí mo mọ̀ dájú rèé ó lójú ọba tó máa fẹ́ dá sọ̀rọ̀ yìí. torí ọ̀pọ̀lọpọ̀ ọba ti wà nínú ìgbèkùn àwọn olóṣèlú. ẹ̀rí yẹn sọ. ó lójú. ẹ̀rí yẹn sọ ó ti wà nínú. wọ́n máa bẹ̀rù nígbà tó ti ka ètò òfin tó ti rí pé alága ìbílẹ̀ lásán lè ju àwọn kò dẹ̀ sọ́ba tó máa fẹ́ bẹni àná lórí ìtẹ́ láì tí ì kú. tá a bá ní pé ká wò ó ṣé ó ṣeé ṣe kí mi ò sọ pé ọba tòkè ọya ilẹ̀ haúsá ilẹ̀ ìbò nílẹ̀ yorùbá yìí ọba tó bá ń ṣe dáadáa pẹ̀lú aráàlú pàápàá jùlọ pẹ̀lú ọ̀dọ́ ẹgbẹ́ ọba ní àṣẹ pẹ̀lú ọ̀dọ́ ṣá ṣó ṣe é ṣe ṣá kí àwọn kọ́kọ́ sọ pé àwọn dìde torí pé wọ́n ṣe ètò ìjọba. ó ṣeé ṣe ìdí ni wípé àwọn olóṣèlú tó lè yọ wọ́n yìí ṣé o lè délé wọn. nǹkan tó tẹ̀ tí wọ́n yà mí lẹ́nu ni wípé bẹ́ẹ̀ fi tí wọ́n ṣe ẹ̀dádé. ó ti tọ́ bẹ́ẹ̀ fi tí wọ́n ṣe ẹ̀dádé. ọba adédọlámú ẹjá wo àwọn ọ̀dàlẹ̀ olórí ní ilẹ̀ Ṣakí tí à ń sọ̀rọ̀ pa ẹ̀. kì í ṣe Alhaji Ṣèyídù Àyìnlá Àyùbá Fúlàní tí wọ́n fi jẹ oyè baálẹ̀ àgbà nìkan ni wọ́n fi jẹ oyè wọ́n fẹ́ fi jẹ oyè. a rí àwọn ọmọ Yorùbá tó pọ̀ lọ́pọ̀ yanturu tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ̀rí òótọ́ lẹ̀ ẹ̀ lè sọ bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí àwọn ọ̀dọ́ sọ wípé Fúlàní ni kíní tẹ́pà tètè yọ kúrò mi ò jẹ́ rárá àwọn ò tiẹ̀ ṣe. wọn ò ní lè sọ ọmọọba ìdí ni wípé kò sí ọba tó wà tí ò ní àwọn tó jọ ń ṣe ètò gẹ́gẹ́ bí olóyè gẹ́gẹ́ bí aráàlú. lọ́nà irọ́ tí wọ́n fẹ́ jẹ́ kí ayé mọ̀ pé òótọ́ ni. ó tiẹ̀ níbi tí mò ń lọ ẹ jẹ́ ká sọ èdè òyìnbó díẹ̀ ẹ jẹ́ ká mú àwọn alága CDA CDC wọ́n máa ní ààyè láàfin. bẹ́ẹ̀ni. wọ́n máa láyè láàfin tó ti lè bá kábíyèsí jíròrò tó ti máa lè bá ọba sọ̀rọ̀ kí làwọn ń ṣe tí wọn ọba tí ì gbowó. ẹ̀rí sọ ọba adédọlámú ẹ̀rí sọ ẹjẹ́ àtúwò ní apá bíi Oyèdàpọ̀ Nurudeen Oyèkúnlé wọ́n fi jẹ Bápọ̀ of Ṣakí ọmọ Yorùbá tiẹ̀ ní ọmọ Yorùbá nìyẹn Oyèdàpọ̀ Nurudeen Oyèkúnlé. bẹ́ẹ̀ náà la tún rí Abdul Razak Ṣàngóládé wọ́n fi yẹn jẹ baálẹ̀ náà ní baálẹ̀ Yàkọ́ládé àbí wọ́n fi jẹ baálẹ̀ ṣá nílẹ̀ ọmọ Yorùbá náà ni. wọ́n tún rí Wàsíù Oyètọ́lá wọ́n fi yẹn náà jẹ baálẹ̀ ní ilẹ̀ Ṣakí náà Yorùbá náà ní. bẹ́ẹ̀ náà la rí Ṣítù Jímọ̀ Àkànní wọ́n fi yẹn náà jẹ baálẹ̀ ọmọ Yorùbá náà ní. bẹ́ẹ̀ náà la tún rí Hasan Àkànjí Jímọ̀ wọ́n fi yẹn náà jẹ baálẹ̀ ilẹ̀ Ṣakí Yorùbá náà tún nìyẹn. lákòótán lára àwọn orúkọ tí ó tẹ̀ wá lọ́wọ́ àkótán ní ibi orúkọ yìí ní Azeez Ọlátúbọ̀sún Mukaila bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá náà ni wọ́n fi yẹn náà jẹ baálẹ̀ ní ilẹ̀ Ṣakí. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wa wípé nínú gbogbo àwọn orúkọ tí a kà á lẹ́yìn orúkọ Fúlàní nínú Fúlàní méjì tí wọ́n fẹ́ fi joyè nínú
àwọn orúkọ tó sì tẹ̀ wá lọ́wọ́ torí wọ́n pọ̀ jù báyìí lọ wọ́n sọ fún wa pé wọ́n fẹ́ tó bíi 10 sí 12 àwọn tó fẹ́ fi jọba tabadẹ̀ wo bí ń sìn a sì rí bíi 7 a sì tún retí àwọn èsì orúkọ ṣùgbọ́n ó kọ wá lóminú wípé níbi tí orúkọ Fúlàní ti yọ jáde àwọn ọmọ Yorùbá 6 tó wà ń di ẹ̀ wọn ò dẹ̀ rí nǹkan kan sọ sí. wọn ò lè rí nǹkan kan sọ sí. kí nìdí ọba adé. torí pé kò sẹ́ni tó bá fẹ́ fi sípò ọlá tó bá fẹ́ sọpò yẹn nù wọ́n ti mọ̀ pé táwọn bá sọ wọ́n á yọ àwọn kúrò wọ́n á tún fẹ́ lòmí ìrọ́pò àwọn. kásá ṣé ká kún sọ pé ọba Saki lórí ètò Àṣàwá TV network ni a ti ń pè yín jáde ẹ jáde sí gbàgede ká ẹ sọ fún àwọn aráàlú àti gbogbo ọmọ káàrọ̀ jíire ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi wò ṣùṣù láti fi àtọ̀hún rìn wá àwọn tó wà lókè ọya tẹ́ fi wọ́n jẹ baálẹ̀ tá a bá tún ní káwọn náà nígbà tí ọba fẹ́ fi jẹ kí ni alága ìbílẹ̀ ibẹ̀ yẹn ń sọ kí ni gómìnà ìpínlẹ̀ yẹn ń sọ kí ni àwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin ibẹ̀ yẹn ń sọ ṣé gbogbo náà máa lajú lẹ̀ kí wọ́n dẹ̀ fi Fúlàní jẹ baálẹ̀. àwọn tẹ́tí ẹ̀ka àjọrò wọn àjọmọ̀ wọn náà ni torí tí wọ́n máa ń ṣe àjọmọ̀ wọn nígbà tí àwọn ọ̀dọ́ rí ohun tí ò dáa tí wọ́n wá pẹ̀lú ìfẹ̀hónúhàn wọn ò gbébọn wọn ò kádà wọn ò kóbọn wọn ò kọ́bẹ tẹ́ ẹ̀dẹ̀ sọ pé kí àwọn agbófinró àwọn àmì kó ná ànàjátì ìgbà tí lóru òru àná mọ́júmọ́ èyí ni mo gba ìpè ló ní ẹlẹ́ẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ ló bá di ibi táwọn ti lọ fẹ̀hónú hàn ni o ṣó lè tó bẹ́ẹ̀ ìkan ohun ẹ̀ ti yá sọ pé òun ò tiẹ̀ mọ́bi tó ń ju fóònù òun sí. ó tún wá jẹ mójúmọ́ ọjọ́ ta máa ń ṣètò. bẹ́ẹ̀ ni abẹ́rí òun ni mo fi sọ pé wọ́n farabalẹ̀ o wọ́n á gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní èní nínú ètò. mi ò mọ nǹkan tí ètò wọ́n lè sọ wípé ètò ìṣèlú àwa ara wa là ń ṣe. abẹ́rí. níbo ló ti ní àwa ara wa nígbà tá a lè sọ̀rọ̀ olóṣèlú ò ní já sọ̀rọ̀ àwọn ọmọ ò ní já sọ̀rọ̀ ẹjọ́ báwo la ti fẹ́ sọ̀rọ̀. àwọn olóyìnbó dẹ́ni democracy is the people care. ìtìjú lágbà ni ó jẹ́ ohun tí ọba ilẹ̀ Saki tó dánwò ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí. wọ́n ti dánwò. ó ti dánwò wọ́n dánwò ní àná. ṣé wọ́n ti fi wọ́n jẹ. wọ́n fi àwọn kan jẹ ní àná yìí gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n á fẹ́ fi àwọn kan jẹ ní ọ̀la. ok àwọn tó fẹ́ fi jẹ lọ́la ẹ̀ náà ni ibi tí Fúlàní kan wà tó fẹ́ fi jẹ balógun. àwọn ipò baálẹ̀ ni wọ́n fi jẹ ní àná yìí. baálẹ̀ náà fi jẹ lánàá. àwọn ọ̀láǹsì tó jẹ́. ìyẹn túbọ̀ sí pé wọ́n ti fi Fúlàní kan jẹ baálẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi tó mi létí. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ náà ni àwọn ọmọ yẹn lọ fi ẹ̀hónú wọn ló lé wọn lánàá lọ́la ń sì tó jẹ́ Saturday èní 11 ọ̀la 12 tó jẹ́ Saturday ń sì wọ́n fi àwọn oyè tó kù wọ́n fi ta àwọn tí wọ́n fẹ́ fi ta lọ́rẹ wọ́n fi ta wọ́n lọ́rẹ ibẹ̀ ní balógun wà Fúlàní tó fẹ́ fi jẹ balógun mo mọ̀ pé kí a tó parí ètò yìí tàbí tá bá parí ètò yìí tán wọ́n sì máa fi orúkọ wọn fi ṣọwọ́ sí wa ṣùgbọ́n ètò yìí gbogbo ara lé a ṣe ń parapọ̀ lórí ètò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ máa bá a pàdé ní ọ̀la lórí ètò yìí àá tún fi tó yín létí ṣùgbọ́n ìtìjú ńlá gbáà ni ojú gbà wá tì fún ọba náà. ẹjọ́ ṣọmọ Yorùbá tó nílẹ̀ Saki tó fi mú ọmọ Fúlàní ṣé kò sí ọ̀dọ́ tó rí rẹ̀ pé ní Saki tó jẹ́ pé Fúlàní lórí rẹ̀ pé tẹ́ fi sípò baálẹ̀. ní ilẹ̀ Yorùbá àwọn ẹbí kan wà tó máa ń jẹ baálẹ̀. bẹ́ẹ̀ ṣé ẹbí yẹn ti tán ni. nílẹ̀ Saki. nílẹ̀ Saki. ojúmọ̀ àgbà ní ti fún ọba Saki ìkẹ́ ẹ̀. ó ti gbowó. kó jẹ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ àti ìran ẹ̀. ọba Adédọlá mọ Awólọ́wọ̀ ẹ tiẹ̀ jẹ́ ká lọ sí kọ́mọ́ràn pé àní tọ́jú àwọn èèyàn wa ẹ jẹ́ lọ sókè lọ ká ṣe ìpolówó ká tajà díẹ̀. ẹjọ́ àánú ní agbára á padà bọ̀ tẹ ẹ bá gbé àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọba Saki á wà béèrè rẹ̀. bẹ́ẹ̀ni.
abala ìpolówó ọjà lórí Àṣàwà TV network. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ nílò egbòogi èyí tó ń ṣiṣẹ́ fún àwọ̀ká ní àrùn egungun tàbí àrùn rọpárọsẹ̀, ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ Dasstop Topis Limited, èyí tí wọ́n ṣe egbòogi atẹ́gùn herbal capsule, toro herbal capsule. Ẹ tún lè rí egbòogi Dunku Care èyí tó ń ṣiṣẹ́ fún àrùn ìju, àrùn ìkọlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí iléeṣẹ́ wọn wà ní 3 Ọlọ́runtìmílẹ́yìn Street, Akin Ogun bus stop, Mọ́sàn, Ìpájà, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08055900993. Àbí ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà yín, ẹ lè kàn sí wa lórí Àṣàwà TV network 08073023227 àbí 07018116806 àtàjèrè ọjà. Ẹ káàbọ̀ padà sórí ètò àjọrò níléeṣẹ́ Àṣàwà TV network. Ẹ sọ wípé àwọn ìbéèrè kan wọ́n bá béèrè àwọn ìbéèrè jù nù wọ́n. Ọba Saki àtẹ̀yìn olóṣèlú ní tó wà ní agbègbè Saki, mo bá béèrè wípé ṣé kò sí ọmọ Yorùbá nílẹ̀ Saki mọ́ láti fi joyè tó fi jẹ́ Fúlàní lókàn? Ìyẹn ení. Ẹ̀kejì, mò ń sọ látẹ̀kọ́ pé tí wọn ò bá gbowó wọ́n ti gbowó fún yín. Mò ń sọ látẹ̀kọ́ pé wọ́n ti gbowó fún yín. Tí wọn ò bá gbowó fún yín, Ọba Saki, ẹ jọ̀ọ́ kí ló dé tó jẹ́ pé Fúlàní ni next person fún yín láti fi jẹ oyè baálẹ̀? Èjì tó yẹ́mi náà níbèrè tèmi o. Ìkẹta rèé, tẹ́ ẹ bá sọ pé wọ́n tọ́ sí ọlá ni, ẹ jọ̀ọ́ tẹ́ ẹ sọ pé wọ́n bí wọn síbẹ̀ ni, ṣé bàbá wọn lọmọ ọbẹ̀ ni àbí ìyá wọn lọmọ ọbẹ̀? Tó fi wá jẹ́ wípé Fúlàní ló kọ̀, aláàfẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá, ẹ ti wá fi wọ́n sípò ọlá àti ipò iyì. Wọ́n sì yọ àwọn ọmọ tiwa kúrò nípò ọlá ní ìlú tiwọn lọ́hùn-ún. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dáhùn àwọn ìbéèrè. Èyí ló máa mú mi pè Gómìnà Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń ṣe sọ́rọ̀ yìí débi wípé àwọn tẹ̀ ń ṣèjọba lé lórí wọ́n lọ fi ìrònú hàn, ìrònú hàn tó lálàáfíà nú, a peaceful protest. Wọ́n sì mú sójà, wọ́n sì fi nà wọ́n lánà gbójúbolẹ̀. Ṣé ẹ bá sọ pé ẹ̀gbọ́n sọ̀rọ̀ yìí nítorí pé àti ìrí ẹni ọ̀tẹ́ fi ṣọwọ́ sóde fún àwọn oníròyìn tàbí kẹ́ ẹ sọ̀rọ̀ nípa rẹ̀? Ẹ jọ̀ọ́ à ń pè yín wípé ṣé kò sí ohun tẹ́ ẹ lè ṣe sí ni gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ tó sì fẹ́ àlàáfíà fáwọn èèyàn rẹ̀, àbí ọmọọba? Ó dùn mí pé a tiẹ̀ lè lọ sí orí afẹ́fẹ́ lénìí. Kálá lè dé orí afẹ́fẹ́ lénìí ni àárí ìpìgbà láti ilẹ̀ Saki, torí àwọn ọmọ Saki tiẹ̀ sọ pé ó máa pè wọlé, ṣùgbọ́n mo fi ń dá gbogbo ará ilé lójú àti gbogbo olólùfẹ́ Àṣàwà TV network pé láìpẹ́ láì jìnnà a ti ń gbọ́rọ̀ ibọ̀ o, a jẹ̀ máa ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo àwọn tó máa pè wọlé. Ẹgbọ́n wíwìnì lẹ́nu àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí, kì í ṣe pé àyọnusọ rárá tàbí àkópọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní Saki ní àná nìyẹn. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ òótọ́, ẹ pé ìlú Saki ní èyí kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọ̀dọ́, àwọn èèyàn yín tẹ́ bá níbẹ̀ béèrè lọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, torí wọ́n sì fẹ́ joyè kan sí ní ọ̀la, ẹ lè mọ òótọ́ ọ̀rọ̀ èyí táwa ń sọ. Ìbéèrè mi, èmi tiẹ̀ fẹ́ béèrè pé ṣé tá a bá ní pé ká wò ó, Ọba Saki ọ̀hún gan náà tá à ń sọ yìí, ṣé ọmọ Yorùbá ni? Ká tiẹ̀ kọ́kọ́ ẹni pé mo gbé lọ sókè kí ṣe pé kí ni, torí tó bá jẹ́ ọmọ Yorùbá àbà ó kù díẹ̀ káàkiri. Mi ì rí ọba fín, mi ì sì yájú sọ́ba. Òótọ́ ọ̀rọ̀ ni ká má sòun. Ọmọ Yorùbá gidi wà, bẹ́ẹ̀ sì ni ọmọ àlè Yorùbá wà. Yorùbá sì máa sọ pé ọmọ tí kò bá jọ̀yà tí kò bá jọ bàbá, òun là ń pè lọ́mọ àlè. Kò ń ṣe wípé kó jọ ìyá lójú, ṣùgbọ́n tí kò bá jọ ìyá níwà àti ṣe tí ò jọ ìwà nínú ìwà àti ṣe tí ò jọ ìyá tí ò jọ bàbá, ọmọ àlè ni. Ọba Awólọ́wọ̀, ẹ ti bọ́ǹbù tẹ jù yóò. Ó tọ́ ọ̀rọ̀ ni. Yorùbá ti sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà pọ̀
pa ni ẹni tó bá ta mọ́ kó má fi ṣèbínú ó ṣàtúnṣe ó tún bẹ̀ ṣe ni. ó ṣàtúnṣe ọba Saki apèyí jáde lọ ṣàtúnṣe ẹ lọ kẹ lọ ṣàtúnṣe kò tí ì pẹ́ jù ẹ lọ kẹ lọ ṣàtúnṣe ká tó máa lọ lórí ètò lénìí ohun kan jáde sí wa ní àná òde òní wípé Emir Kano ó rọ àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọba ní ilẹ̀ òkèrè ọ̀dọ̀ wọn náà tó jẹ́ ọba Yorùbá wọn ni wọ́n yọ méje ó gbadé lórí wọn. wọ́n gbadé lórí ọba méje tó jẹ́ ọmọ Yorùbá lọ́hùn nítorí pé kò ń ṣe ìlú wọn. o àìdẹ̀mọ́ ètò òṣèlú tó ń bọ̀. so báyìí ọba Saki wá wò pé òun gbọ́dọ̀ fi wọ́n jẹ oyè. ojúgbà mi ti lọ́wọ́ ọba Saki ọba Khalid Oyeniyi Ọlábísí ojúgbàmìtì ká tó máa lọ lórí ètò lénìí a ní àwọn èèyàn wa pàtàkì tí a fẹ́ dúpẹ́ ní ọwọ́ wọn àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ wa jábọ́ lọ́rùn wa àwọn tí wọ́n fi gbogbo ìgbà tọ́jú wa nílé iṣẹ́ Àṣàwà TV network jákèjádò àníṣàlàyé má dúpẹ́ ní ọwọ́ bàbá wa Gbàgọ̀bí Àjẹ́lẹ̀ Àjísọmọ lọ́wọ́ Ifá bàbá èmi on the 11 November 2022 à ń kí yín pé a kú ọdún èní ni ayẹyẹ ọjọ́ ìbí bàbá. ẹgbẹ́ ọjọ́ ìbí òní bàbá ẹ̀mí yìí máa ṣọ̀pọ̀ ọdún láyé nínú àlàáfíà àti ẹ̀mí gígùn. ọba Adédọlá àti gbogbo wa ní iléeṣẹ́ Àṣàwà TV network là ń sọ wípé ẹ máa ṣọ̀pọ̀ ọdún láyé nínú ọlá nínú owó nínú ọrọ̀ nínú àìkú baálé ọrọ̀ ẹnu yẹn á gbó sáṣẹ àṣẹ òdẹ ní lọ lẹ́nu yín elédùn òní kọ̀ dí àìmọ́ṣe sí yín gbogbo tẹ bá sì dáwọ́ lórí èrò rí sí ire ní àṣẹ Ìdùmarè. ẹ máa fi owó àdúrà ránṣẹ́. bàbá tó fẹ́ràn ọmọ náà ẹ wá fi owó àdúrà ránṣẹ́. bàbá tó lè ṣe ti tọmọ ní gbogbo. bẹ́ẹ̀ náà ni àníṣàlàyé má dúpẹ́ lọ́wọ́ bàbá wa òjíṣẹ́ náà ni wọ́n wòlíì ni wọ́n àwọn là ń pè ní bàbá wa Ọlọ́runtìmílẹ́yìn Joshua Daramọ́lá olórí ìjọ the omnipotent mission of God tí à ń pè ní gbóṣòro Ọlọ́run là ń pè. bàbá wa ẹ ṣé gan ibi tí ẹ ti ń mú owó fi ràn wá lọ́wọ́ ó ń ṣá òkè Elédùmarè ọba tó dá ayé àti ọ̀run á máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún yín. àmín. ẹ ní sọ ohun bí ò ṣe bí ọmọ. àmín. aṣọ yìí kò ní fàya. àmín. bẹ́ẹ̀ náà la ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọláyẹmí Àjọṣẹ. bàbá ibikíbi tẹ́ bá wà afẹ́fẹ́ ire ló máa fẹ́ lù yín. afẹ́fẹ́ àlàáfíà ló máa fẹ́ lù yín ti dùnú àti ti ìfọ̀kànbalẹ̀ àìkú balẹ̀ ọ̀ gbogbo àwọn tá à ń gbàdúrà fún yìí ẹ sọ pé ọba Adédọlá máa olówó ní kan fi owó dọ́là ni. ìyẹn ti dandan dọ́là ni àgbà agbọ́dọ̀ gbà kọ́sẹ̀ tó parí. bẹ́ẹ̀ náà ni àní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ màmá wa màmá rere màmá wa Felicia Òkè Wálé má nìyẹn. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tì wá lẹ́yìn Ọlọ́run wọn máa tì ẹ̀yìn náà lẹ́yìn. bẹ́ẹ̀ni. òkè lọ́wọ́ afúnni máa ń gbé ọwọ́ yìí ò ní wálẹ̀ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ràn iléeṣẹ́ Àṣàwà TV network lọ. bí wọ́n bá jólókó ó máa bọ̀wọ̀ fún rèké ni ní gbogbo ọ̀nà ọ̀tá alẹ́ á bọ̀wọ̀ fún yín ọ̀tá òde á bọ̀wọ̀ fún yín ogun ò sì ní borí yín Ọlọ́run á tì ẹ̀yìn náà lẹ́yìn ẹ ṣe gan. èmi tiẹ̀ máa ń sọ fún màmá wípé bíbí náà bó wá ṣe pọ̀ tó nílé ayé kò ní kọ̀rọ̀ tọmọtọmọ. láṣẹ Èdùmàrè. níṣẹ́ náà máa dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa pàtàkì. Ayọ̀bá mi ọmọ Oyèdélé. Bàbá Yorùbá ó gbóná ó pọ̀ lẹ́nu òkun
àdúrà kan tí màá ṣe fún yín ni wípé gbogbo ilẹ̀ bí tẹ́ bá tẹ ilẹ̀ rẹ ni yóò jẹ́. àmì àṣẹ. ègbó orí ilẹ̀ ò ní jà yín. àmì àṣẹ. ogun obìnrin ò sì ní borí yín. àmì àṣẹ. ibi tẹ́ gbà wá ẹ̀ ní gbàbẹ̀ lọ. àmì àṣẹ. ìrànwọ́ adẹ̀ dìde fẹ́yìn náà. àmì àṣẹ. ẹ ṣe fún àtìlẹ́yìn adúpẹ́ lọ́wọ́ yín gan. bẹ́ẹ̀ náà ni àníṣaláìmọ̀ ti bàbá wa ènìyàn ńlá ni wọ́n, bàbá ọmọ náà ni wọ́n nítòótọ́. Bàbá wa Àdìó Kọ́lá Wọlé, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adik Equipment Company Limited. Tẹ́ bá ń wá pé ẹ fẹ́ ra ohun tó bá bàjẹ́ nínú caterpillar trailer Adik náà ẹ má lọ jìnnà. Adik ni Equipment Company Limited. Bàbá wa Àdìó Kọ́lá Wọlé nìyẹn. Ní ṣaláì máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà ni àti ìyá wa, ọba náà ni wọ́n láyé ara wọn. àbí o. Bàbá wa àti màmá wa orí pínyè. Bàbá Kọ́lá. níbikíbi tí ẹ bá wà, Ọlọ́run á jẹ́ kí ara máa tù yín. Àmín. Gbogbo gbà. Iṣu ọmọdé jiná fún yín jẹ. Lágbára ṣe ìdùnnú. Ní jẹ́ nínú ìdùbúlẹ̀. Lágbára ṣe ìdùnnú. Ṣé tẹ́ ẹ̀dẹ̀ fi lọ ló ṣe ní fi ìdùbúlẹ̀ jẹ́. Lágbára ṣe ìdùnnú. Ṣé tẹ́ ń tọ́jú bọ̀bọ̀ yìí. Ẹ mọ̀, a máa ń pọ̀ lórí ètò àjọrò, ṣùgbọ́n àwọn méjì tó yẹ kó wà pẹ̀lú wa ní ọjọ́ ti tèní orin ìrìnàjò, mo mọ̀ pé tó bá máa di ọ̀la rí wọn ní orí ètò. Àwọn náà ni Ọmọọba Adéwọlé Adéwọyè MD bàbá. Bẹ́ẹ̀ náà ni onígbàgbé Abíọ́dún Ọlálérè, atukọ̀ ètò àjọrò gangan náà nìyẹn, Abíọ́dún Ọlálérè. Wọ́n máa darapọ̀ pẹ̀lú wa ní ọ̀la. Ọba Awólọ́wọ̀ Adédọlá, mo jáyé. Ǹjẹ́ yájú sọ́ba. Bó tiẹ̀ ti fẹ́ sọ ogun eléyìí láti ilẹ̀ pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yájú sí yín, a sì rí yín fín. Ṣéwọ̀. Tó bá dàbí àrífín, ẹ dìbò rẹ̀, ẹ má bínú. Àmọ́ ẹ̀yin àgbà náà lẹ sọ wípé bára lé ẹni bá ń jẹ kòkòrò tí ò tọ́, a máa fi hàn ni. Bẹ́ẹ̀ ni o. Ìran tó ń bọ̀ yìí, àwa ìran tó ń bọ̀ yìí, ó yẹ ká rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere fún wa ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n a ti rí wípé bóyá àwọn olóṣèlú ló ń ti àwọn ọba, àbí àwọn ọba náà nítorí ètò ìṣèlú àwa ara wa ní abẹ́lé táwọn bá jọba lé lórí, kò jẹ́ kí wọ́n mọ nǹkan tó tọ́ ní àsìkò tó tọ́. Lọ́lọ́run ṣe gbé irú àwa dìde láti lè ṣe yí ní gbẹ́rẹ́ ìpàkọ́ tẹ́ bá ṣe kọ́. Ó dẹ̀ máa dùn mọ́ wa nú tí ẹ bá gbọ́, nítorí pé ohun èpè tó dára lè à ń pè, so that ká lè jọ ṣe àtúnṣe, ká lè rí kí á lè jẹ́ kí ilẹ̀ káàárọ̀ òjíire kí ó lè jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn yòókù, kí àwọn yòókù, àwọn ẹ̀yà yòókù kó lè máa wà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun tó bá lè máa wá sí ilẹ̀ wa láti wá máa kọ́ èdè Yorùbá, kọrin Yorùbá, tí àwa Yorùbá wá ń ríra wa àtàṣà àti ṣe wa tá a fojú tẹ́ńbẹ́lẹ́ àtọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mú wọ́n ti mọ̀ pé èdè Yorùbá ó mọ̀ wá ṣe àkóso dárí àgbáyé lápapọ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n wá wò pé káwọn kúkú gbé ara wa, àwa tá a wà ní báwo la ṣe ń ṣe é. Èyí ló mú wa sọ̀rọ̀ àyájú sọ́ba kankan, bọ̀ a fẹ́ kí gbogbo ọba kí wọ́n ṣe àtúnṣe gbogbo tó yẹ kó ṣe ni. Ẹ má bínú sí wa. Èmi tiẹ̀ máa ń sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ní pọ̀pá ni. Ẹni tó bá ta bá kọ́ máa fi ṣèbínú. Wọ́n lọ ṣe àtúnṣe ibẹ̀ ni. Ìyẹn bẹ́ẹ̀, bàbá mi dẹ̀ máa ń sọ kinní kan fún mi wípé ọmọ, ìdí tí mo máa fi ń gba ọ̀rọ̀ ẹgbọ́n ni kátàkátà
èdèrèdè lọmọ máa ń sọ lójú bàbá àti ìyá rẹ̀ ṣùgbọ́n àá fi ayọ̀ gbà wọlé àá wá wo nǹkan tó sọ yẹn pé nǹkan gbọ́dọ̀ wà nínú ohun tí ọmọ yìí dẹ̀ sọ wọ́n wá yọ lò nínú ẹ̀ ṣùgbọ́n wọn ò ní sọ fún wa pé nínú ọ̀rọ̀ tá a sọ kátàkátà ọba ẹjọ́ ọba Saki ti ilẹ̀ Saki àyájú sí ṣùgbọ́n ẹ tètè túbẹ̀ ṣe kó tó pẹ́ ẹ rántí wípé àyè tẹ́ ẹ wà yẹn tí ọlọ́jọ́ bá dé tó yẹ pé ẹ̀dẹ̀ máa pẹ́ lórí oyè kọ́ni kése ẹ máa pẹ́ ní ilẹ̀ ayé kọrin kése tí ọlọ́jọ́ bá dé ojú wo ni kó fi wo àwọn ọmọ èyí tẹ́ fi sílẹ̀ àti ìran yín èyí tẹ́ fi sílẹ̀ ẹ rántí o wípé àwọn ọ̀dọ́ àwọn aráàlú ló nílùú a kò fi ń ṣe olórí fún ìwọ̀nba ìgbà díẹ̀ ni bẹ́ẹ̀ ní sọ̀jù bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ṣé ká máa ṣe fìyí lọ ẹ ká máa fèyí ṣe lọ ká tó lọ lórí ètò ǹjẹ́ ẹ̀yin fẹ́ bá wa dòwò pọ̀ tàbí ẹ fẹ́ polówó ọjà yín iléeṣẹ́ Àṣàwà TV network ó ṣetán láti gbà yín lálejò wàràwàrà ni ọjà ń tà ní iléeṣẹ́ Àṣàwà TV network. tẹ́ bá fẹ́ pè wá ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-66-66-66-76 ẹ pè wá ní fún WhatsApp ni a ṣì wà fún lọ́wọ́ lásìkò tí a wà yìí ẹ pè wá lórí WhatsApp wa àdáyínlò ní ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo ìgbà ní o ẹ pè wá lórí àjẹyí ẹ pè wá lọ́sàn àjẹyí torí gbogbo ìgbà ni a wà lórí ìrìn tí à ń mú ọ̀rọ̀ kan ìkejì wá sórí ètò ẹ tún lè kàn sí wa lórí www.asawa.com.ng ẹ lè kàn sí wa ńbẹ̀ ẹ̀yin wá fẹ́ máa darapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá a tẹwọ́ lù ú lórí YouTube ní Àṣàwà TV network lórí Facebook ní Àṣàwà TV network Instagram náà kò gbẹ́yìn Àṣàwà TV _network bẹ́ẹ̀ náà ni TikTok kò gbẹ́yìn lórí YouTube ẹ bá a lọ síbẹ̀ ẹ ti rí ẹ bá a subscribe o ṣe yín sí ẹ mọ bó ṣe ń lọ náà ẹ tẹ̀ sójú ẹ pàpàpàpàpà tẹ tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ àmọ́ ṣe tó Ọlọ́run ọba ló pè é ǹjẹ́ àgbọ́n Ọlọ́run ọba la fi ń ṣọgbọ́n a ṣe ń wá ìmọ̀ ẹ jọ̀wọ́ tí a bá rí èèyàn kan tàbí méjì nínú yín tó bá fẹ́ ṣì wá ní gbẹ́rẹ́ pàkọ́ àwa ńlé bẹ́ẹ̀ ni gbogbo gbà ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ inú wa dẹ̀ dùn àwọn máa kà á a dẹ̀ máa ṣàtúnṣe torí wípé ọmọdé la jẹ́ níwájú yín ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ lẹ ní ẹ̀tọ́ láti tẹ́ wa sí ọ̀nà rere àníri jù báyìí lọ nílé iṣẹ́ Àṣàwà TV network ọba adédọlámú ètò mà ti parí nìyẹn kí a bá ti wo orí ètò àkókò máa ń sáré ni kí ni ǹjẹ́ ní ọ̀rọ̀ kan tàbí ọ̀rọ̀ méjì tí ẹ fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ ìlú Saki àti ọba ilẹ̀ Saki. àwọn tí mo fẹ́ sọ fún yín kí á tó lọ ni wípé ẹ jẹ́ ká rántí wípé àṣìṣe àná ló jẹ́ ká wà nípò tòní àṣìṣe tá a bá ṣe lónìí la máa fi mú ibi tá a máa wà lọ́la. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún òní wa ṣe ká má fi òní ba ọ̀la wa jẹ́ nítorí wípé ọ̀mọye àwọn tó ti fi òní ba ọ̀la wọn jẹ́ wọn ń sunkún lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nílé àdúrà tó wà ní mọ́ṣáláṣí lónìí àná ni ó ìwà àti àná ló fi ba ọ̀la wọn jẹ́ ẹ má jẹ́ ká fi òní ká má fi bọ̀ ọ̀la wa jẹ́ ohun tá à ń jẹ lẹ́nu ẹ má jẹ́ kó jẹ wá lẹ́yìn ọ̀la ẹ ṣe tẹ̀tọ̀ sí gbé wa orúkọ tèmi ò yí padà ọba Adédọlámú Awólọ́wọ̀ lórúkọ mi. ǹjẹ́ ohun tó bá sọnù ní èní ṣàlè rí mú ní ọ̀la bí? ẹ jẹ́ á wo ìwà ìní dáadáa káwo ṣe torí ó ń bọ̀ wá dúró dé wà ní ọ̀la ọ̀la dẹ̀kẹ̀rẹ́ ni ohun tí a bẹ̀rù jù èní ó mà ti tán mà nìyẹn kí ni ají láàárọ̀ kẹrẹkẹrẹkẹrẹ a máa ti wọ alẹ́ lọ báyìí èní ti tán ṣùgbọ́n ohun tá a ṣe ní èní ló máa sọ̀rọ̀ láwa lẹ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Saki ẹ kú akọni ìṣe tí ẹ tiẹ̀ jáde tí ẹ fi ẹ̀hónú hàn ibi tí ẹ bá ti ní àpá mo mọ̀ pé ọba Elédùmarè àtọ́jú yín ọba ilẹ̀ Saki Alhaji ọba ilẹ̀ Saki Khalid Oyeniyi
Ọlábísí. ẹ má bínú pa pè yín lórúkọ àtọ̀ pè yín lórúkọ. Adẹ̀túrú torí ẹ̀yin ọba ní ẹ̀yìn tí yín ọmọ ọba náà dẹ̀ lè kẹrẹ àájòyè. Bẹ́ẹ̀ sọ pé kọ́ba ìlú mi kú lọ́wọ́ yìí. Àájẹ ọba náà. Ẹ má bínú pa pè yín lórúkọ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tún ibẹ̀ ṣe torí inú àwọn ọmọ tí ẹ jọba lé lórí, àwọn aráàlú, àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà tẹ́ jọba lé lórí, inú wọn ò dùn. Torí ẹ̀ ló ṣe ìfẹ̀hónúhàn. Ànírìn jù báyìí lọ lórí ètò àjọrò nílé iṣẹ́ Àṣàwà TV network. Orúkọ mi náà yí padà. Èmi ni ọ̀rẹ́ yín o, ọmọ yín, àbúrò yín, ọmọ ọba Kọ́láwọlé Orípéyè. Àjọrò ètò làjọrò. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà. Ó dàbọ̀.